Ètò ẹjọ́ òwúrọ̀ náà sì ni o, àmọ́ ó ń kọ́sọ́lé ẹjọ́ òwúrọ̀ lẹ́ni nítorí pé kọ́sọ́lé gbádùn wà lórí ètò. Bàbá mi ò bó o ní. Ká dúpẹ́ fọ́lọ́run. Ká dúpẹ́ lọ́dọ̀. Ní gbogbo ìgbà tí n bá ti ń rí Orísun tẹlifíṣàn, pàápàá tí mo bá ti ń rí ètò ẹjọ́ òwúrọ̀, màá máa wòye pé ọ̀gbẹ́ni gan-an ó yẹ kó fi rọ́gẹ̀dì sí àárín orúkọ ẹ̀ kó máa jẹ́ Jídé Rugged Morofolu. Nítorí béèyàn ò bá ní akínkanjú, béèyàn bá yọ̀lẹ kò lè ṣe ohun tí ẹ̀ ń gbé ṣe lórí ètò ẹjọ́ òwúrọ̀. Ọlọ́run ọba yóò sì máa kún yín nípa, ipa yín ò ní pin lágbára Ọlọ́run. Àmín. Tá bá sọ̀rọ̀ pa rọ́gẹ̀dì yẹn, mi wàá rò pé bóyá ó tún tọ́ sí mi kẹ́pì mi rọ́gẹ̀dì because ọba àwọn rọ́gẹ̀dì ẹ máa dárúkọ Yẹmí Ṣóǹdé Jìgbọ́n Àkàlà. Nítorí tí Yẹmí Ṣóǹdé bá kúrò ní Ìbàdàn, á lọ Òwu, á lọ Àkúrẹ́, á lọ Ọ̀fẹ́, á lọ gbogbo ilẹ̀ South West, á lọ Ìlọrin, á wà l'Abẹ́òkúta, á wà l'Ékòó, á tún máa wà láàrin Ìbàdàn yẹn gan, ó tún máa lọ káàkiri kò ń jókòó lé. Yẹmí Ṣóǹdé ra mọ́tò kan nígbà kan, mo rò pé Toyota Corolla. Nígbà ó ra mọ́tò yẹn, nígbà ó ra gbogbo Access TV mo rí báyìí. Tuntun ni mọ́tò yẹn, tuntun ni mo rà. Ó ní pé orí pé speedometer, orí pé kò tí ì rìnrìn kankan ni. Ó ní kò tí ì ju ìrìn Ìbàdàn sí Èkó lọ. Mo ní mo ládùúgbò. Ó ní ṣùgbọ́n ó ní mo ní Fólúbọ̀ tí mi wá mọ nǹkan tó dé àwọn tí mo ra mọ́tò yìí lọ wọn. Wọ́n ní tí má ti lò fóṣù kan kí n gbé wá pé ọ̀fẹ́ làwọn máa ṣe sáfíìsì àmọ́ àti gbogbo ẹ̀ mo ní wọ́n ní kó gbé wá lónìí. Wọ́n ní ìwọ náà gbé lọ. Ló bá gbé mọ́tò yìí lọ lẹ́yìn oṣù kan. Nígbà bá débẹ̀ náà pé ó sọ pé bó ṣe fẹ́ lo mọ́tò yìí nìyí. Wọ́n ní kí ló dé ló bá pẹ́ speedometer ló ti fẹ́ lò tán. Ó fẹ́ jẹ́ kí second hand value mọ́tò yìí lọlẹ̀. Second hand value mọ́tò yìí gan ti lè lè tán tó kún bọ̀ gan gbogbo sí. Lóòótọ́ ni Yẹmí Ṣóǹdé rìn. Àmọ́ mo wá wò kó dà pé iná tún rìn ju Yẹmí Ṣóǹdé lọ. Because Paramount Abẹ́òkúta ẹ wà ní Amúlùdùn Ìbàdàn, ẹ wà ní Èkó, a ṣe Premier FM, a ṣe Repower Ìbàdàn. Lóòótọ́ ni ṣùgbọ́n kékeré nìrìn tiwa bí bàtà bá èmi kàn ń stroll ni o. Àwọn tí wọ́n rìn gangan lẹ ti kọ́kọ́ dárúkọ yẹn. Báwo lẹ ṣe ń ṣe Ọlọ́run ni ṣe mọ̀ pé tí wọ́n máa ṣètò àwọn ètò yẹn yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ṣe ń ronú script eléyìí ọ̀tọ̀ ní ìtẹ́ máa ṣe ń gbé bẹ́ẹ̀ báwo lẹ ṣe ń ṣe. Ká gbà pé Ọlọ́run ni àti pé ṣe rí wọ́n ní nǹkan tí èèyàn bá mọ̀ ṣe ó máa ń dàbí idán ni lójú ẹlòmíì. Ikú ló sọ̀rọ̀ ó tó bá bọ́ sóko ẹ̀pà ẹ̀pà kan máa kó sóun lẹ́nu. Wọn ò ní mọ bó ṣe ń rí tọ́lọ́run bá ti fi nǹkan rọ̀yàn lọ́rùn kò kí ń nira wọ́n ní tí èèyàn bá fabára mú náà ló máa ń le koko bí ojú ẹja. Èmi wò ó pé nítorí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ṣiṣẹ́ olùkọ́ni ní tertiary institution Ọ̀yọ́ State College of Education Iléṣà tó wá padà di Ọ̀ṣun State College of Education Iléṣà. Mo ṣe fọ́dún mẹ́wàá kí n tó kúrò. Bẹ́ẹ̀ ni mo ṣe fọ́dún mẹ́wàá. Tí èèyàn bá wá ṣerú iṣẹ́ yẹn fọ́dún mẹ́wàá tó tún wá wò pé òun ò tí ì ní satisfaction pé n tí mo fẹ́ ṣe kó dàbí ẹni pé mo ti débẹ̀. Àwọn students ni wọ́n máa ń sọ bí àwàdà bí eré ńgbà wọ́n mọ̀ pé mo ti ṣiṣẹ́ lórí tẹlifíṣàn rí. Tí mo bá ń kọ́ wọn lọ́wọ́ nínú class wọ́n ní ọ̀gá you better go and start casting news. It's like kò ń ṣe pé bóyá wọn gbádùn bí wọ́n ṣe gbádùn ẹ̀ sí bí ìbàkà tí wọ́n ń wo tẹlifíṣàn ni tí mo bá wà níwájú wọn. Ìyẹn lèmi náà fi wá wò ó pé dàbí pé kinní yìí torí kò fìgbà kan kúrò lára bí Ọlọ́run ṣe fún jogún ọpọlọ fáwa ṣe rí nǹkan tó bá ti jẹ mọ́ à ń gbóhùn sáfẹ́fẹ́ ó máa ń sábà wá sí mi lọ́pọ̀lọpọ̀ púpọ̀. Ìyẹn ló fi rọ̀ mí lọ́rùn pé aṣètò kan kò jọ kan nítorí pé gbogbo ọjọ́ ayé tèmi tí mò ń forí rẹ̀ ló bá pẹ́ bí mo lówó dáadáa ni mo lè dárò station láti àárọ̀ mọ́jú kó tún máa lọ bẹ́ẹ̀ àmọ́ ṣe mọ̀ pé Ọlọ́run ò dára pé ká má sùn màá ní time láti lọ sùn. Kọ́nsọ́lì gbádùn Suleiman Adégbèrò mísíkì kí ló mú yín lọ ṣe mísíkì mọ̀ pé ó dàbí mísíkì lè study àbí. Bẹ́ẹ̀ni ní ìpele kìíní àti ìpele kejì. Ìpele kìíní àti ìpele kejì èwo ni ìpele kìíní èwo ni ìpele kejì. First degree second degree náà. Second degree bẹ́ẹ̀ni. Tiẹ̀ lọ sọ pé ẹ jẹ́ kí n lọ sí. Mi ì fomi là á. Kí ló dé. Ẹ ṣeun ṣe wá rí ọ̀rọ̀ music ó dàbí tí àwọn àgbàlagbà tí wọ́n máa ń sọ pé àlàbọ̀rùn ó di ẹ̀wù. Ó dẹ̀wù. Mi ń pinnu láti kékeré mi pé mo fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ nípa orin kódà gan mi lè sọ pé mo fẹ́ kọrin ṣùgbọ́n nǹkan kan tí mo notice nípa mi ni pé
tẹ́lifà tí mo wà kékeré mo gbádùn àwọn bàbá tí wọ́n ti ṣeré